lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí Ààrẹ Muhammadu Buhari fọwọ́ sí orúkọ wọn láti gba onírúurú àmì ẹ̀yẹ ti ìjọba àpapọ̀ ní Olowu Kuta Ọba Abdulhamid Oyèlúdé Makama tẹ́gbọ̀sùn kẹta. Èyí jẹ́ nínú àtẹ̀jáde kan tí ó wá láti iléeṣẹ́ torísọ́rọ̀ àkànṣe iṣẹ́ àti ọ̀rọ̀ ìṣèjọba lórílẹ̀-èdè yìí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí. Ọba Makama ní orúkọ rẹ̀ wà ní nọ́mbà 25 nínú àwọn tí yóò gba àmì ẹ̀yẹ ọ̀hún. Oyè Commander of the Order of Niger (CON) níjọba àpapọ̀ sì fi dá orí adé náà lọ́lá. Ẹ ó rántí pé Ààrẹ Buhari ti kọ́kọ́ fi oyè GCFR dá ààrẹ tuntun Bọ́lá Tinubu lọ́lá tó sì fún igbákejì rẹ̀ Kashim Shettima ní oyè GCON láìpẹ́ yìí. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.